A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ọ̀jọ̀gbọ́n onímọ̀ lórí ọ̀rọ̀ ìṣúná owó Gbénga Adéoyè ti sọ fún Ààrẹ Bọ́lá Tinubu kí ó fagilé èròǹgbà àti pín ẹgbẹ̀rún 8 náírà fún mílíọ̀nù 12 ọmọ orílẹ̀-èdè tó kù díẹ̀ káàtó fún oṣù 6. Bí a kò bá gbàgbé wípé Ọjọ́bọ̀ tí ó kọjá ni Ààrẹ béèrè fún 500 bílíọ̀nù náírà láti ilé ìgbìmọ̀ láti lè pín fún ọmọ orílẹ̀-èdè kí àdínkù lè bá ìṣòro àyọkúrò ìrànwọ́ epo. Ṣùgbọ́n Adéoyè nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn sọ fún Ààrẹ wípé ẹgbẹ̀rún 8 náírà kò lè mú àdínkù bá ìṣòro àyọkúrò ìrànwọ́ epo. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé lóòótọ́ ni Tinubu ti gbáradì láti ṣiṣẹ́ pẹ̀lú bí ó ṣe yọ ìrànwọ́ epo ní kété tí ó gba ipò, síbẹ̀ pípèsè ẹgbẹ̀rún 8 náírà fún mílíọ̀nù 12 ọmọ orílẹ̀-èdè fún oṣù 6 kì í ṣe ọ̀nà tí ó tọ́. Ìgbésẹ̀ yìí wà fún àwọn tí kò rí ààyè jáde lọ sí ibi iṣẹ́ òòjọ́ wọn. Ó ṣe àpẹẹrẹ ìgbà àjàkálẹ̀ àrùn COVID-19. Ó ní ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe èyí fún àwọn tí kò ní àǹfààní àti jáde nílé. Nínú ìmọ̀ràn rẹ̀, Adéoyè dá a lábàá kí ìjọba àpapọ̀ kó owó lé 200 ọkọ̀ bọ́ọ̀sì akérò fún ẹkùn kọ̀ọ̀kan pẹ̀lú 30 mílíọ̀nù náírà fún ọkọ̀ akérò kan. Ó ní àpapọ̀ iye ọkọ̀ akérò yóò jẹ́ 22,200 buses. Ó ní èyí yóò mú àdínkù bá owó ọkọ̀ tí wọ́n bá gbé ìṣàkóso rẹ̀ fún àwọn tí ó yẹ kí wọ́n máa ṣe àmójútó ọkọ̀ náà lóòrèkóòrè, kí wọ́n sì gbé ìdíwọ̀n lé owó ọkọ̀ àti tíkẹ́ẹ̀tì olóṣooṣù. Pàápàá jùlọ, kí wọ́n rí i dájú wípé wọ́n ṣe àpamọ́ owó tí wọ́n bá ń rí lórí ọkọ̀ náà kí wọ́n lè fi ra ọkọ̀ tuntun mìíràn lẹ́yìn ọdún 5, kí olóṣèlú kankan má sì ṣe wọ ọkọ̀ náà lọ́fẹ̀ẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí ni Ààrẹ Bọ́lá Tinubu yóò rin ìrìn-àjò lọ sí ìlú Nairobi, orílẹ̀-èdè Kenya, láti kópa nínú ẹlẹ́ẹ̀karùn-ún ìpàdé ìdajì ọdún ti Àjọ Ilẹ̀ Áfíríkà (African Union), Regional Economic Communities, Regional Mechanisms àti African Union Member States. Nínú àtẹ̀jáde olùbádámọ̀ràn pàtàkì lórí iṣẹ́ àkànṣe abẹ́nú àti ìbánisọ̀rọ̀, Délé Aláké, ní ìkéde yìí ti tẹ àwọn akọ̀ròyìn lọ́wọ́ lánàá ní ilé agbára ní Àbújá. Àtẹ̀jáde náà sọ wípé gẹ́gẹ́ bí alága àjọ ECOWAS, Ààrẹ yóò darapọ̀ mọ́ àwọn olórí orílẹ̀-èdè àti ìjọba, mínísítà fún òkèèrè fún Àjọ Ilẹ̀ Áfíríkà àti àwọn èèyàn jàǹkàn-jàǹkàn níbi ìpàdé tí yóò wáyé lọ́la ọjọ́ Àìkú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àṣìta ìbọn ni a gbọ́ wípé ó pa ọmọ ọdún 3 kan tí ó sì ṣe àbúrò rẹ̀ léṣe láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti egbògi olóró NDLEA ní Okpanam, ìjọba ìbílẹ̀ Àríwá Oshimili ní ìpínlẹ̀ Delta. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé nígbà tí àjọ NDLEA lọ ṣe ìkọlù sí agbo àwọn elégbògi olóró ní Ọjọ́bọ̀. Wọ́n ní ọmọ tí ó ṣaláìsí yìí, Ivan Omoria, àti àbúrò rẹ̀ Ẹ̀rọ̀mọ̀ṣẹ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé láti iléèwé sí ṣọ́ọ̀bù ìyá wọn nígbà tí àṣìta ìbọn lọ bà wọ́n. Ikùn ni ọta ìbọn ti ba Ivan nígbà tí ọta náà kàn fara ba Ẹ̀rọ̀mọ̀ṣẹ̀lẹ̀ lójú ni. Wọ́n kó àwọn ọmọ méjèèjì dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ ní Àsàbà fún ìtọ́jú, ṣùgbọ́n Ivan kò yè. Nígbà tí ó ń sọ̀rọ̀, aláṣẹ ìpínlẹ̀ fún àjọ NDLEA, John Túndé, fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ó ní àwọn òṣìṣẹ́ àwọn kò dojú ìbọn kọ àwọn ọmọ wọ̀nyí. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry kan tí wọ́n wà kalẹ̀ sí agbègbè tí wọ́n ti lọ ṣe ìkọlù ni ó sáré kọjá lára ọ̀kan lára àwọn òṣìṣẹ́ wọn níbi ìgbìyànjú láti sá lọ. Láti lè dá ọkọ̀ náà dúró ni àwọn òṣìṣẹ́ fi yìnbọn fún ọkọ̀ náà. Bóyá eléyìí ló wá ṣe kòńgẹ́ àwọn ọmọ náà, Túndé ní òun kò lè sọ.
ó fi kún un wípé ọkọ̀ náà sá lọ, òṣìṣẹ́ wọn tí ọkọ̀ náà rìn kọjá lórí rẹ̀ ṣì wà ní ilé ìwòsàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ olókoòwò báǹkì alágbèéká POS ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn yóò ṣe àlékún owó lórí owó ìfiránṣẹ́ lọ́wọ́ àwọn oníbàárà bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé tí ó ń bọ̀. Ní 30 oṣù tí ó kọjá ní agbẹnusọ fún àjọ náà ẹkùn ti Èkó Stephen Adeoye nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò sọ wípé àwọn yóò ṣe àgbéyẹ̀wò owó ìfowóránṣẹ́ láti lè lọ pẹ̀lú ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè. Pẹ̀lú gbogbo ìfajúro láti ọ̀dọ̀ ọmọ orílẹ̀-èdè, àjọ alámòjútó ètò oníbàárà Consumer Protection Commission pẹ̀lú bí ilé ìfowópamọ́ àgbà ṣe ìlérí láti dá sí i. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò, akọ̀wé àgbà ẹgbẹ́ Elégbèdé Ṣẹ́gun sọ wípé ìhàlẹ̀ orí ìwé ìròyìn lásán ni ìhàlẹ̀ láti ọ̀dọ̀ àjọ wọ̀nyí nítorí àwọn ti gbáradì láti bẹ̀rẹ̀ àlékún owó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ọ̀rẹ́ àti olólùfẹ́ olóògbé òǹkọrin Ọlánrewájú Fásásí tí gbogbo ènìyàn mọ̀ sí Sound Sultan ni wọ́n kóra wọn jọ ní Ọjọ́rú láti ṣe ìrántí rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìkọ́ni tí wọ́n pe àkọlé rẹ̀ ní Fractured Bonds: Path to Reconciliation and Post-2023 Elections. Èyí wáyé ní Èkó Hotel and Suites ní agbègbè Victoria Island, ìpínlẹ̀ Èkó. Adẹ́rìn-ín-pòṣónú tí gbogbo ènìyàn mọ̀ sí Yọ̀ ni ó ṣe adarí ètò. Pásítọ̀ àgbà fún ìjọ Daystar Christian Center Sam Adéyẹmí ló ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ ìyànjú. Gbogbo àwọn tí wọ́n jọ lọ́wọ́ sí àgbékalẹ̀ ètò náà ni aláwàdà Ali Baba, Imam Hakeem Kòsọ́kọ́, òṣèré àti olóṣèlú Desmond Elliot, Òkè Bàkàsì, Ayọ̀ Animasahun, Chioma Chukwuka àti Rugged Man. Ọ̀kọ̀ọ̀kan wọn ni ó sọ òye rẹ̀ lórí àkọlé ètò náà. Nígbà tí ó ń sọ̀rọ̀, Adéyẹmí ní ìfẹ́ bẹ̀rẹ̀ láti inú ọkàn wá. Ìfẹ́ kìí ṣe èrò nìkan, ó bẹ̀rẹ̀ láti ìfọkànsí. Pásítọ̀ náà ní nínú èrò ohùn, ìfẹ́ bẹ̀rẹ̀ láti ṣiṣẹ́ ìdánimọ̀ àti àjọyọ̀ pàtàkì sí ẹnì kejì. Èyí gbilẹ̀ nínú ìmọ̀ wípé olúkúlùkù ni a dá pẹ̀lú àwòrán Ọlọ́run. Ìfẹ́ ni ìdàgbàsókè. Ìdí nìyí tí a ṣe gbọ́dọ̀ gbé ìfẹ́ sórí òfin àti iyì ọmọ ènìyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.